This is Akigbe and Enu free. Àwọn adẹ́rìn kò sóṣèlú. Ó máa tó ọjọ́ mẹ́ta. Oríṣiríṣi láti gbọ́. Bóyá kan ni wọ́n ti lọ ni, bóyá kan àbọ̀ lọ Amẹ́ríkà ni, àbí ò tiẹ̀ sí mọ́ ní kíní kan ni, àbọ̀ jà ní oríṣi kí ló ṣẹlẹ̀ gan. Ẹ ṣe jàre kò sí nǹkan kan. Bí ilé ayé ṣe rí náà nìyẹn. Ìgbà ọ̀gbìn wà, ọ̀dá wà, ìgbà ọ̀dá wà, ìgbà pọ̀pọ̀ ṣìṣì náà lẹ́wọ̀n. Ṣùgbọ́n gbogbo ẹ̀ pátápátá làwa kó pọ̀. Nígbà ọ̀dá, nígbà ọ̀gbìn, gbogbo ìgbà àwọn wà ní. Ṣùgbọ́n nítorí pé sísìn náà ni gbogbo nǹkan gẹ́gẹ́ bí mo ṣe sọ yẹn, pé àwọn kan ti sọ náà lóòótọ́ wọ́n lè pè mí pé Akigbe ààrẹ ló wọ free ẹjọ́ ṣé kìí ṣe pé ó ti kú. Wọ́n á pè òun náà pé kí ló wá dé tá a rí yín mọ́ tá a ṣe kinní kan nǹkan kan gbá ọ̀pọ̀ tí bí ló ṣe rí ni ká má pàrọ̀ tanra wa jẹ dẹ́n bí ló ṣe wá rí náà ní tó túbọ̀ tó kọ̀ṣẹ̀ tá a bá wò ó ti ń lọ sígbà díẹ̀ báyìí tí ẹni tó ń jẹ́ mákẹ́tà wa tó ti. Ẹni tó jẹ́ promoter yín onígbọ̀wọ́ yín kí lorúkọ wọn. Alhaji Ismail Yekini àbí ọgbọ́n ọ̀rọ̀ pọ̀. Oyin la máa gbẹ̀pẹ̀ dé ń bẹ̀. Ẹ̀yin náà ṣiṣẹ́ fún Báyọ̀ wá làwọn èèyàn mọ̀ yín mọ́ dáadáa. Báyọ̀ wá làwọn èèyàn mọ̀ wá mọ́ nítorí pé iṣẹ́ tá à ń ṣe fún Báyọ̀ wá fíṣúà ni àwọn èèyàn rojú wa wọ́n rí wa ń bẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ wájọ́ ń káàkiri ní rédíò dẹ́n gbogbo àwọn nǹkan tá a dẹ̀ padà ṣe láyé wa a lè sọ pé ọ̀rọ̀ pọ̀ ni. Abíọ́dún ọ̀rọ̀ pọ̀ ni nítorí ní ìgbà kan rí ó ti fún wa ní owó tó tó owó tá a fi ya sinimá kan tá a pè ní elébọ̀jẹ́ yẹn anáwó lé lórí bí ó yá bíi 4+ lánàá sí nígbà 400,000 àbí 4 million. nígbà yẹn owó ńlá sì ní nígbà yẹn. Ó dàbí 4 million sí náà ni. Nígbà táwọn kan fi 200,000 ṣiṣẹ́ tí wọ́n manage 300 nígbà yẹn bíi 450 làbíṣẹ́ ìgbà táwọn parí ẹ̀ tán àwọn tó fẹ́ rà lọ́wọ́ ọ̀rọ̀ pọ̀ ò tí kò máa release fíìmù orin ló ń release wọ́n ná iṣẹ́ yẹn sí 500 490 ìbínú ẹ̀ ló fi tọ́jú ẹ̀ pé tóun bá release iṣẹ́ yìí profit 440,000 èló lòun fẹ́ fún àwọn artist méjèèjì èló ni profit tó àwa dẹ̀ wá kò tètè jágbà yẹn pé tóun bá tà ojú yẹn máa wà ń bẹ̀ fíìmù yẹn máa lọ a tún máa tètè ṣe míì tó jẹ́ pé wọ́n lè rà lówó tó pọ̀ but alhamdulilayi kó tó wá di pé